orílẹ̀-èdè Nàìjíríà èyí mọ̀ tó kẹjẹgbẹ́ o. Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá akọ̀wé ẹgbẹ́ ADC ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti balẹ̀ gìjà sí ìpínlẹ̀ Èkó báyìí o. ẹ wá gbọ́n t'Arẹ́gbẹ́ sọ. Arẹ́gbẹ́ ní ṣe iye tá à ń ra ìrẹsì abọ́ ìrẹsì lánàá là ń rà lénìí àbí ẹ má jẹ́ ń wí àwí tún àwọn sán. Ẹ jẹ́ kí Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá kán fi ẹnu ara wọn sọ gbogbo ohun tí wọ́n wí nípa orílẹ̀-èdè Nàìjíríà lénìí, ìdí tí àwọn fi gbé ẹgbẹ́ míì jáde. ẹ gbọ́ ọ̀rọ̀ tó pọ̀ lẹ́nu Ọ̀gbẹ́ni Rauf. Ọ̀rẹ́ aráàlú ni wá, ọ̀rẹ́ mẹ̀kúnnù ni wá, inú wa ò dùn bóyá ń jẹ mẹ̀kúnnù. A dẹ̀ rí pé bá a ṣe lè gba àwọn mẹ̀kúnnù kúrò nínú ìjà àti ìdààmú kan wà ní ká darapọ̀ mọ́ bẹ́tà wà yìí. Ẹ má bóyá kankan, ẹ má bẹ́ẹ̀ ni kankan jà. Wọ́n sọ̀rọ̀ sí ẹ̀kọ́ sọ pé ṣé èní dáadáa náà lọ àbí àná dáadáa ṣe é lọ. Ṣé oye tó ń rà rẹ̀ sí lánàá àpò rẹ̀ sí àbí ike rẹ̀ sí kan lánàá náà rà lẹ́yìn. Ṣé ọmọ yóò wálẹ̀ lẹ́yìn ìgbà náà lọ sí? Ṣé ìgbésí ẹ̀wà tá a bá ń lọ báyìí? Àwọn ọmọ wa máa bá àwọn tó dánlẹ̀. Àwọn wá dìde yí pé èyí tó dáa. Kí a fún àwọn èèyàn wa ní ìrètí tó pé àti àforíjì tó dáa lọ́jọ́ ọ̀la. Láti ìwé dáhùn fáwọn èèyàn tí ọ̀rọ̀ wa jọra. Láti fún àwọn èèyàn wa ní ìdáǹdè. Àti ìfọkàntán sí pé ọjọ́ ọ̀la kó máa dá àdìní lọ. Mo dúpẹ́ fún àdúró tí mo dúpẹ́ bẹ́ẹ̀ báyẹ̀ ọlọ́yẹ̀ yìí náà sí o. Àwọn ọmọ yìí náà wàá rí ẹni tí